Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Nǹkan tí Olódùmarè máa bá mi fi igi gbá gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ kí ìyáláyà yín sinmi, màá play ẹ̀ fún yín láàárọ̀ yìí. Mo fẹ́ kẹ́ gbọ́ voice note yìí, màá ṣàlàyé lórí ẹ̀. Mo dẹ̀ tún fẹ́ kẹ́ gbọ́ another voice note tí mo máa ṣàlàyé again lórí ẹ̀ wípé ń pariwo Yínká ṣe kíní kan, Yínká ṣe kíní kan. Àwọn ọmọ tó wà lórí TikTok tí wọ́n ń ṣóbòlẹ̀ tán ṣọ́yàn lé olórí burúkú yín ò rí nǹkan kan ṣe sí. Àwọn oríṣiríṣi àwọn say damn baby rí nǹkan kan ṣe sí nítorí pé ẹ fẹ́ pull ìyáláyà ọkùnrin ìyáláyà yín down tí kò dẹ̀ lè ṣeé ṣe. Ẹ mọ̀ pé èmi gan ẹni máa kú ó pàdé ẹni máa sin ni àbí ẹni máa pa ni, òun lọ̀rọ̀ èmi àti yín. Now kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ìwọ tó bá jẹ́ mùsùlùmí tó ń gbàwẹ̀ àbí tó jẹ́ mùsùlùmí tí gbàgbọ́ ẹ̀ ò gbé nǹkan tí mò ń sọ yìí, please unfollow me àbí kó má wo kíní. Ẹ jẹ́ kí n play kíní yìí fún yín. Ṣé ẹ rí mà? Ṣé story live òótọ́? Ẹni tó bá sọ tẹ̀ síta ló máa mọ̀. Ṣé mo ti ń battle pẹ̀lú kíní past 10 years now. Àmọ́ tí bá máa sọ, àwọn èèyàn sọ pé ẹni tí mo bímọ fún, báwo ni kò ṣe tẹ́ mi lọ́rùn. Ọkọ mi ò good. Ọkọ mi ò good. Mo dẹ̀ ti complain. Mo ti complain. Sí nǹkan tí mi ti rà Kò sí nǹkan tí mi ti rà fún. Ó lè last long. Ó lè máa last long 2 minutes man ni. 2 minutes bí a lọ. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi, inú máa ń dùn mí. Mo ti sọ. Mo ti sọ. Kò change. Kò ń ṣẹjọ́ ẹ. Mo dẹ̀ mọ̀ pé solution ọwọ́ Ọlọ́run àtọwọ́ yín ló wà. Àtọwọ́ mi ló wà. Pé solution ọwọ́ Ọlọ́run àtọwọ́ mi ló wà. Ẹ tún gbọ́ ilé. Ẹ wò mà, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni mà. Ẹ jọ̀ọ́ mà, mo fẹ́ kẹ́ bá mi wẹ̀yìn tẹ́ pé mi àti a máa jẹ́ ọ̀rẹ́ ara wa. Tẹ́ pé a jọ máa tọ́jú ara wa, tàdé máa dúra wa dáadáa. Tó jẹ́ pé tí mo bá ní nǹkan tó ń dùn mí lọ́kàn máa bá sọ, ọkàn mi á free. Màá rí bí ẹni kejì mi. Àwọn nǹkan tó ń lack nínú marriage ẹ̀ ló ń sọ yìí o. Jíròrò sọ̀rọ̀. Òun àtọkọ ẹ̀ kò rí bí ẹni kejì. Kò ń bá jíròrò sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nǹkan tí mo fẹ́ ni bó ṣe yé mi mọ́ nìyẹn mà, ẹ jọ̀ọ́ mà. Ẹ rí pé nǹkan tó lack nínú marriage nìyẹn. Ohun ẹ̀ tọ́jú máa jíròrò sọ̀rọ̀ bí ọkọ ẹ̀ ò kí ń fún attention, then ọkọ kò lè ṣe dáadáa, kò lè do dáadáa. Bẹ́ẹ̀ nǹkan tí ò yé mi ni pé ẹ̀yin obìnrin, mo máa ń sọ fún yín pé ẹ má gbé owó àti ìfẹ́ síwájú kẹ́ tó pick àwọn nǹkan tó máa padà pa yín lẹ́kún lọ́jọ́ iwájú nínú relationship or nínú marriage. Lára nǹkan tó yẹ kẹ́ ẹ wò nínú marriage ni ṣó lè domi dáadáa. Ṣé rí gbogbo ọ̀rọ̀ òfegè, kẹ́ má dóra yín yẹn, òfegè ni. Kọ́kọ́ wo nǹkan tó fẹ́ dó, test ẹ̀ kó mọ̀ bóyá ó ń ṣiṣẹ́ dáadáa. Otherwise, irú nǹkan báyìí la máa padà wá rí. Sórí eléyìí tó wá bá mi sìn, tó ní inú máa ń dùn, òun máa ń lọ sí hospital, wọ́n ní kó lọ wẹ́n tó máa dóhùn dáadáa. Kí n gbé síta, kí ní kẹ́ bá mi lù pa, àbí kẹ́ sọ̀rọ̀ sí, àbí kí má help ẹ̀. Káàtẹ̀ wá ní mi ò fẹ́, ẹ jẹ́ kí wá sọ nǹkan kan fún yín. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, irú kéèsì bíi 3 lobìnrin wá bá mi lánàá tí wọ́n tiẹ̀ sí Nàìjíríà. Tó jẹ́ wípé wọ́n kàn ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn tí ò dẹ̀ kí ń ṣẹjọ́ wọn. Ọkọ wọn ò rí wọn dó. Àmọ́ mo tún wá fẹ́ sọ léèní wípé ó tún jẹ́jọ́ obìnrin. Ọ̀nà 3 ni ọkùnrin ò kí ń fi lè ṣe tó bá yá. Number 1, tí òbò ìyàwó bá ti sú ọkọ, that is number 1. Ó ṣeé ṣe kí ọkùnrin má lè ṣe dáadáa kó di 2-minute man. Number 2, tí age bá ti ń setting lára ọkùnrin, tágbà ti ń dé, tí ẹpọ̀n ti ń shrink, tókó ti ń lọ síbi tó ti wá, ó ṣeé ṣe kí tágbà bá ti ń dé, ó ṣeé ṣe kí ọkùnrin, ẹ má gbàgbé, bóbìnrin ṣe wọ menopause, ọkùnrin wọ andropause, ó ṣeé ṣe kí ọkùnrin náà kí agbára má sí àti dóbò dáadáa. Number 3, tí ọkùnrin bá wà lórí medication, bóyá antipsychotic, antidepressant, diabetic or blood pressure, àwọn medication yẹn náà máa ń pa okó. Nínú àwọn nǹkan tí mo sọ yìí, àtúnṣe wà fún àwọn kan nínú ẹ̀, àtúnṣe méjì ó wà fún méjì nínú ẹ̀.
àtúnṣe ẹyọkọ tó kù ó wà lọ́wọ́ obìnrin. Àtúnṣe àkọ́kọ́ tí òbò ìyàwó ilé bá ti sú ọkùnrin láti lọ re-energize, kó lọ wá bó ṣe máa dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ one, or kí obìnrin introduce nǹkan tó ń pè ní fantasy. Nǹkan tó wá fẹ́ fantasize pẹ̀lú ó wá wà láàrin ìwà àtọkọ ẹ̀, but ó láti lọ think about fantasy tí òbò ẹ bá ti ń sú ọkùnrin. 2, o ò gbúdọ̀ máa sọ no fún ọkùnrin nígbà tí ó bá ti ń wá bá ẹ, so that tí ọkùnrin bá bọ́ta lọ dóbò, òbò tó máa dó, òbò bá mi bo òbò ìyàwó ilé mi láṣìírí ló máa dó. Ọ̀tọ̀ ni kọ́kùnrin bọ́ta lọ dó òbò ìyàwó ilé mi láṣìírí, àbí òbò mo fẹ́ gbẹ̀san lára ìyàwó ilé mi. Òbò mo fẹ́ gbẹ̀san ni òbò tọ́kùnrin lọ dó pẹ̀lú ìkanra níta, tó jẹ́ wípé ìyàwó ilé ló sun débẹ̀ nípa mi ò ṣe, á lọ dóbò mo gbẹ̀san. Báwo la ṣe ń dóbò mo fẹ́ gbẹ̀san? Wọ́n máa ń dó òbò mo fẹ́ gbẹ̀san, ọkùnrin máa ń tẹ̀ pa síbẹ̀ ni. Àwọn òbò mo fẹ́ dó òbò mo fẹ́ gbẹ̀san, òun làwọn ọkùnrin máa ń jókòó sí ẹ pé wọ́n máa lọ ní Friday, wọn ò ní dé until Sunday, torí wọn ò kí ń ronú ilé, conscience wọn ti kú. Òbò ìyàwó mi láṣìírí, irú wọn ló yẹ pé tó bá lọ dóbò ń ta, wọ́n lè ti pinnu pé àwọn máa bọ́kùn obìnrin yẹn sùn láàrin òru, wọ́n lè dìde kan láwọn ní meeting early morning, àwọn ń lọlé, ara wọn ò ní balẹ̀ láti sùn ta, nítorí pé wọ́n wá dó òbò yẹn láti bo òbò ìyàwó wọn nílé láṣìírí. Kì í ṣe pé ìyàwó wọn refuse wọn, kì í ṣe pé ìyàwó wọn sọ̀rọ̀ àlùfàṣà, ṣùgbọ́n òbò yẹn ti sú okó wọn náà fi bọ́ síta, wọ́n wá fẹ́ lọ wá òbò míì tó máa gbé sórí. Tí ọkùnrin bá lọ dó òbò mo fẹ́ gbẹ̀san, tó bá lóun fẹ́ gbé sórí fi dó ìyàwó ẹ̀ nínú ilé, ìwà tíyàwó wù fún àti no tíyàwó ń sọ fún kò ní jẹ́ kó lè ronú pé bó ṣe gbé òbò yẹn sórí kórí òbò ìyàwó dó, inú tó máa rò, ọkàn ẹ̀ máa lọ síbi òbò tó dó ń ta yẹn ni. Ṣùgbọ́n tó bá jẹ́ òbò ìyàwó mi láṣìírí, tẹ́ pé ìyàwó tó dáa ó kàn fẹ́ fòbò yẹn bò láṣìírí ni, tó bá ń dó òbò yẹn, tó bá ń dóbò ní òbò ìyàwó ẹ̀, á gbé títa sórí, títa yẹn á lè máa jẹ́ kó máa rí òbò ìyàwó ẹ̀ dó, nítorí òbò ìyàwó mi láṣìírí ló lọ dó ń ta. Ìyẹn number 1. Number 2, tọ́kùnrin bá wà lórí medication, ìwọ obìnrin ní iṣẹ́ púpọ̀ láti ṣe, nítorí pé tí okó ọkùnrin bá ti ń kú, ẹgbẹgbẹ̀rún àbóníkí àbí ẹgbẹgbẹ̀rún burantashi kò lè jí. Ìwọ ló níṣẹ́ láti ṣe tó bá ti jẹ́ pé ó ti ń di 2 minutes lórí medication àti lórí age. Ìwọ obìnrin ló ń láti lọ wá skills kún skill ẹ̀, ìsídà kò ṣe fantasy àbí kò train body ẹ̀ kẹjọ máa come ní 2 minutes. Báwo la ṣe ń train body kájọ máa come ní 2 minutes? Màá mú yẹn wá later, torí pé àsìkò iṣẹ́ ti tó. Ìsídà kò train body ẹ̀ kí wà mí ìfẹ́ gbọ́ pé 2 minutes man lọ́kọ mi. Tó bá ti lè entertain fantasy àbí kò introduce fantasy, kò pick fantasy tó máa introduce inú ẹ̀, ìwọ fúnra rẹ̀ lọ train body ẹ̀, kò lọ train body ẹ̀ kẹjọ máa dà ní 2 minutes. Nítorí pé bí ọkọ ẹ bá bọ́ lórí òbò gbẹ̀san àbí òbò bòyàwó mi láṣìírí, tí èjì bá ti ń dé nígbà míì, kódà kó fẹ́ lọ dóbò gbẹ̀san ta, ó lè má lè ṣe dáadáa níta. Ó fẹ́ lọ dóbò bòyàwó mi láṣìírí, tí èjì bá ti ń setting àbí medication, ó lè má lè ṣe dáadáa náà níta. So tó bá ti jẹ́ pé age ló sọ ọkọ ẹ di 2 minutes a man tó ti ń dú ẹ dáadáa tẹ́lẹ̀, ìwọ gangan ni kó lọ work lọ́rọ̀ ara ẹ gẹ́gẹ́ bí obìnrin, láti mọ bó ṣe máa fi bó ṣe máa train alẹ́ tẹ́jọ́ máa come, tó dẹ̀ máa gbádùn ẹ̀, tó dẹ̀ máa enjoy ẹ̀ tẹ́jọ́ máa come ní 2 minutes. Or lọ introduce fantasy. Lára àwọn fantasy ni pé gbé lọ́kọ́ bẹ́ẹ̀ lap dance, ẹ lọ ṣe gbogbo nǹkan táwọn èèyàn ń ṣe tán máa múyàn mọ́ríyàn, ẹ lọ ṣe fantasy. Otherwise kò sọ́gbọ́n tẹ́ lè dá sí. Bẹ́ẹ̀ tó bá wá jẹ́ wípé ìyàwó ilé ló fi mi ò fẹ́ àbí ọ̀rọ̀ àlùfàǹṣá lé ọkùnrin síta, tí ọkùnrin bá bọ́ta lọ dó òbò, irú òbò yẹn òbò mo fẹ́ gbẹ̀san lára ìyàwó mi ni. So tó bá ti dó irú òbò yẹn gan, tẹ́ ẹ̀ bá ṣọ́ra ìyàwó ilé, wọn ò ní rí yín dó mọ́ láyé, torí pé tó bá gbé òbò yẹn gan sórí pé wọ́n fẹ́ dó yín, the moment tó bá dẹnu ọ̀nà òbò yín, oko wọn máa lọ́lẹ̀, nítorí pé ìdó tó fi lọ dó òbò yẹn ta, òbò mo fẹ́ gbẹ̀san ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òbò ìyàwó mi láṣìírí, òbò ìyàwó mi ò lè kó mi mọ́, mo wá fẹ́ lọ dóbò ń ta náà lọ dó, tó bá wá fẹ́ dó yín nígbà míì, kíní yẹn tó bá gbé sórí á jẹ́ kókó wọn le láti lè dó yín. So be very careful
as much as o ò lè stop ọkùnrin nítorí ara ẹ gan kó má ṣe ta ṣùgbọ́n o wá wà careful pé kì í ṣe ìbínú lọkùnrin lọ fi ṣe ta kì í ṣe carelessness ẹ lọkùnrin lọ fi ṣe ta so that a lè ní conscience òbò yẹn á lè jẹ́ pé lórí ẹ̀ òbò ìyàwó mi láṣìírí ni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé carelessness ẹ ni òbò mo fẹ́ gbẹ̀san lára ìyàwó mi ni and bọ́ndẹ̀ ṣe máa ń túraká tó bá fẹ́ dóbò mo fẹ́ gbẹ̀san níta ó yàtọ̀ sí bí wọ́n ṣe máa ń túraká tó bá fẹ́ dóbò mo fẹ́ dóbò bòbò ìyàwó mi láṣìírí mi fẹ́ kó ju 10 minutes lọ ó dẹ̀ ti ju 10 minutes lọ àá pàdé màá conclude màá wo bí tí mo stop sí lẹ́nìí torí voice note ṣì wà tí mo ṣe fẹ́ play àá conclude ní ọ̀la ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe matchmaking ní diaspora ẹ má hesitate láti WhatsApp mi lórí +447404851234 ẹ káàárọ̀.